Mo kí yín káàbọ̀ sí ìkànnì Akọ́mọlédè Àgbáyé, ìkànnì fún ojúlówó ẹ̀kọ́ èdè Yorùbá tó péye. Ẹ káàbọ̀ sí abala Ṣógédé. Àṣà tó lọ nígbò ìwòsì, wọ́n ní learn from Ṣadé Ọkọyà, learn from Ṣadé Ọkọyà. Wọ́n ti rò pé ìwà àti Ṣadé Ọkọyà ẹ ò jọ yàn níbi ìkan náà. A ó mọ̀ sọ̀rọ̀ nípa Ṣadé lọ́jọ́ mìíràn. Lónìí, yẹ ká sọ̀rọ̀ nípa Ọkọyà. Irú àwọn ọmọ wo ni Yorùbá ń pè ní Ọkọyà? Ká mú láti bí dírámà. Mọ́fíìmù méjì ló wà nínú Ọkọyà. Ọkọ, èyí ń o, táwọn olóyìnbó ń pè ní o, tí àdó fi máa ń rìn tí fi máa pọ̀ fún èyí ń kọ́kọ́. Ìjà náà ní kí nǹkan fàyà. Bí ìwé àti aṣọ bá fàyà, tàbí tí nǹkan kan bá fàyà, bóyá ọ̀rá àbí àṣẹ náà làbí fi ṣe lójúwèjì ló ń yà. Tá bá sọ pé Ọkọyà kì í ṣe orúkọ tí ìyá tó bímọ ó kàn déédéé sọ ọmọ rẹ̀ pé ọkọ ti yá o. Rárá, irú àwọn ọmọ wo ni Yorùbá ń pè ní Ọkọyà? Tá bá wo àwọn oríṣi orúkọ ilẹ̀ Yorùbá, tá bá ti mú àmútọ̀runwá, tá mú àbísọ̀, tá sì ní oríkì àbísọ̀ tàbí àlàjẹ́ kúrò bẹ́ẹ̀. Àwọn orúkọ àbíkú náà ni ó kù. Bẹ́ẹ̀, àwọn ọmọ Yorùbá ń pè ní àbíkú. Ní ayé àtijọ́ yẹn, bẹ́ẹ̀ ni, àwọn ìsọ̀rí ọmọ kan wà tí Yorùbá pè wọ́n ní àbíkú. Lóòótọ́ láyé òde òní, wọ́n ṣì wà láwọn ibi tí wọ́n wà, àmọ́ kò kàn wọ́pọ̀ bíi ti ayé àtijọ́ mọ́. Ìdí ni pé oríṣiríṣi ọ̀nà ìgbàlódé ti wà fún ìtọ́jú aláboyún àti ìbímọ. Ó jẹ́ pé láyé àtijọ́ àti tó jábìkú àti tí ìjábìkú ni wọ́n dàpọ̀ pọ̀ ní àbíkú. Bẹ́ẹ̀ ni, àbíkú náà ni àwọn ọmọ tó ṣe pé tí wọ́n bá ti wá, ṣe ni wọ́n padà sí ìlà wọn tí wọ́n fi ọwọ́ gbé wọn sí. Omi àti lágbára Olódùmarè padà fi máa gbé ọmọ wọn sí ṣe. Ká wá padà sórí ìtumọ̀ Ọkọyà. Ìtumọ̀ Ọkọyà ni pé ìwọ ọmọ yìí tó o bá ti ṣe bí ìṣe rẹ o, tó o bá tún ti gbé ara rẹ dé o, ọkọ ti yá o, kò sí ọkọ tí a fi gbẹ́ kòtò rẹ o. Bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé ọkọ ti yá o, kò sí ọkọ tá ó lò fún ọ tá ó fi gbẹ́ kòtò rẹ o, bí àti yá o gbẹ́ kòtò rẹ àṣẹ ìdùnnú. Ìtumọ̀ Ọkọyà ni fáwọn àti àbámọ̀ tẹ́lẹ̀. Àwọn orúkọ míì tí wọ́n wà nínú ìsọ̀rí yìí náà ni Ìsọkọ́, bẹ́ẹ̀ ni Ìkúforíjì, Ìpòmúyì, Ajítòní àti àwọn orúkọ bẹ́ẹ̀ ni. Wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ láti lọ sọ ní ọjọ́ mìíràn. Bẹ́ẹ̀ ni Akọ́mọlédè Àgbáyé ni ẹ ṣe.